Alhaji Abdullahi ADELODUN Salaty. It was fantastic. If you ask anybody in Ilorin, Ilorin is time. Kò sí wàásí tẹ́tì rẹ̀yàn tí ó pọ̀ tó ti Alhaji Abdullahi ADELODUN Salaty. Bó ṣe rí nu ibi ó kún ní bìbà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Gentlemen of the press, my name is Zakariyah Onimago. Magaji Onimago is Shetima of Ilorin Emirates, courtesy of my martaba, our father, the Emir of Ilorin. I was a one-time Honorable Commissioner for Greek, a one-time Honorable Commissioner for Commerce, and a one-time Honorable Commissioner for Education. On top of it all in Kwara State, I was once the secretary to the Kwara State government. So if there are opportunities, I've had it in government. And by the blessing of His Royal Highness, May Martaba, His Eminence, Emir of Ilorin, Dr. Ibrahim Sulkainani Gambari, CON, I was given this chieftaincy title of Shetima of Ilorin. Inú mi dùn láti gbà yín lálejò lónìí. Inú mi tún wá dùn púpọ̀ pé àlejò tí mo gbà yín lórí ẹni àánú ni. Lórí ọ̀rẹ́ mi, ọmọ ìyá mi pàtàkì, gbogbo àwọn tó bá mọ àlífà wa Abdullahi ADELODUN Salaty of blessed memory, who passed away barely 19 years ago. Wọ́n mọ̀ pé ẹni àánú ni, ẹni ìkẹ́ ni, ẹni tó ṣe dáadáa nínú ìrìn àjò ayé ni. Alhaji Abdullahi ADELODUN Salaty, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ìbejì lèmi pẹ̀lú rẹ̀. Ó dá mi lójú pé Abubakar àti Hussein wọ́n lè mọ̀ pé yíyà kan náà ni wọ́n bí èmi àti Alhaji Abdullahi ADELODUN Salaty. If he were to be alive today, he would be 73. May Allah subhanahu wa ta'ala grant his soul eternal rest and grant his soul a Jannah Firdaus. Alifa ADELODUN Salaty, one of the sons of that great man, the Malam who has passed through Ilorin, and no other Malam can be compared with him. Alifa Enda Salaty of blessed memory, who died sometime in 1967, April or July. Alhaji Abdullahi ADELODUN Salaty was the last born of Alfa Enda Salaty. Incidentally, my own mother, Ajiara Matu Adedeji Onimago, was a senior sister to Alhaji Abdullahi ADELODUN Salaty. Alhaji Abdullahi ADELODUN Salaty kò mọ ìyá tó bí. Kò mọ ìyá tó bí. Ó jọ ọmọ ọdún kan lọ tí ìyá mi ti kú. Ǹjẹ́ ẹ̀mọ̀ ìyá náà bí ìbá kú ìtì kú láti jọ náà. Ọmọ ìyá ADELODUN tó jẹ́ kan nínú àwọn ìyàwó bàbá wa Alfa Enda Salaty. Gbogbo èèyàn bá sì pé ìyá ADELODUN, ìyá ADELODUN, ìyá ADELODUN.
wọ́n wá jẹ́ ohun àánú púpọ̀ torí gbà tí ọ̀rẹ́ mi Alifa Abdullahi Adelodun Salaty tó wà kéèké ni màmá wọn ti síwọ́sẹ́. Ọlọ́run wá ṣe lẹ́ni àánú, ó ṣe lẹ́ni tó rẹwà. Ẹ lọ wo gbogbo àwọn ọmọ rẹ̀, Abaka ń bẹ pẹ̀lú mi yà yìí, ẹ wò. Gbogbo mímọ́ tí wọ́n mú yìí wọ́n mú lọ́dọ̀ Abdullahi Adelodun Salaty ni. Ẹ bá sì rí junior brother mi, Umar Onimago, ẹni carbon copy ló jẹ́ pẹ̀lú Alhaji Abdullahi Adelodun Salaty. Alhaji Abdullahi Adelodun Salaty ó ṣe dáadáa nínú ìrìn àjò ayé tó gbọdọ̀ jẹ́ ẹ̀kọ́ ńláńlá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń dìde nísìn àtàwọn àfáà tó ń dìde nísìn, àwọn àfáà àgbàlódé. Ó lọ ilé ẹ̀kọ́ bá ti lọ ilé ẹ̀kọ́ tó jiná. Ó lọ Markaz lábẹ́ bàbá wa Alhaji Adam Ilorin. Ibẹ̀ náà sì nìkan nú àwọn akọ́sìn rẹ̀ Sheikh Sasili Sambo, ibẹ̀ náà lòun náà lọ. Brother mi Sheikh Takiki òun náà lọ sí ilé ẹ̀kọ́ òun náà. Alhaji Abdullahi Adelodun Salaty kódà dúró mọ́ ń bẹ̀. Ó lépa àmọ́ lọ Sudan, ó lépa àmọ́ lọ Egypt. Nígbà tí kálukú ò tiẹ̀ tí ì síjú sí pé àti ẹ̀ jáde lọ wá mọ̀ ni. Ọwọ́ àìmọ̀ Ọlọ́run wá jogún mọ̀ fún. For avoidance of doubts, if there was anybody at all who started delivering Islamic message during Ramadan fasting at Salaty premises in Ilorin, it was Alhaji Abdullahi Adelodun Salaty who started it. Ever since Alfa Salaty died in 1967, there was nobody else who had the capacity, the authority, the knowledge, the wherewithal to stand and address the crowd. And deliver that type of beautiful message that Alfa Salaty used to deliver when we were very, very young. Never did we realize that time was just waiting for my good brother, my twin brother, Alhaji Abdullahi Adelodun Salaty. He was fantastic. If you ask anybody in Ilorin, during his time, kò sí wàásí tẹ́tì rẹ̀yàn tí ó pọ̀ tó ti Alhaji Abdullahi Adelodun Salaty. Ló ṣe rí nu ibi ó. ìlànà bí bàbá wa tẹ̀lé lórí ọlọ́run. Yá wàlí ìdàlẹ̀ ilé. gbogbo ẹ̀yin bàbá wa tí mà bí. Yá wàlí ìdàlẹ̀ ilé. ìyàwó mi ò tí ì tó wọn gbọdọ̀ lórí. Yá wàlí ìdàlẹ̀ ilé. mo kúrò lẹ́nu ọkọ̀ sí. Yá wàlí ìdàlẹ̀ ilé. Wọ́n ní bìbà. Àwọn èèyàn lọ bìbà. Kálukú ó sì rí ẹ̀kọ́ kọ́ lọlé. Wọ́n ó rí ní tá ń pè ní mẹ́sẹ́ẹ̀jì gbà lọlé. Ògbóṣẹ́ dáadáa tí ń sì ọ wá mú bàbá ọba Ìlọrin tòní, Dr. Ibrahim Sulkainani Gambari, CON, jurist par excellence, legal luminary in his days, tí wọ́n wá di ọ̀rẹ́ Abdullahi Adelodun Salaty. Wọ́n wá fà á mọ́ra torí wọ́n rí ẹ̀kọ́ àánú kọ́ nínú àwọn messages tí Alhaji Abdullahi Adelodun Salaty ń deliver. Alhaji Abdullahi Adelodun Salaty touched members of that big family, Alfa Salaty family. Ogbà àwọn tó dìde lẹ́yìn ẹ̀ bí Amiru Jess, òun ló fọ́ lé wọn lórí, òun ló fọ́ àwọn mọ́ra, òun ló fọ̀nà mọ̀ wọ́n.
pé bẹ́ẹ̀ ṣe rìn ní bá ṣe wá mọ́ ní bá ṣe lọ ní ó tún wá fún wọn ní gboyà tá a máa fi ṣe wáàsí táráyé fi rí ní gbọ́. Little wonder when he died, the mantle of having to provide a good preacher, a good scholar, to deliver a message during Ramadan fasting, passed on to ìkànnú àwọn ọmọ yìí. Òun náà ló tírẹ́nì wọn, òun ló kọ́ wọn. Amiru Jais. Ìwọ òbí tó wu ọmọ rẹ níran, ìwọ sọkọsọ, ìwọ ṣòkòtò kí ṣòkòtò, bíbí ṣètánì bá wá lè gbé, tó bọ́ sọ́dọ̀ aláwì, tí wọ́n wá ba ayé rẹ̀ jẹ́ dúgbùdúgbù. Bàbá mi jáde kìámà, ọmọ bí òbí ìyá rẹ̀ ṣépè. Allah. Ọlọ́mọ sábà fọ̀run kẹ́hùn náà of blessed memory. Bí bátì náà ṣe wá ń lọ́nu tẹ́ẹ̀dẹ́rì àlífà Nasiru lónìí. Ẹ wá wo àránú Ọlọ́run tí Abdullahi Adelodun Salaty dá. Salaty tá ń wò lónìí tí ń jó ohun ẹwò, tí ń jó ní ohun ẹwà, tí ń jó ohun àpọ́nlé fún àlùfáàndá Salaty. Ẹni tó spearhead pé mọ́sálásí yìí a gbọ́dọ̀ tún kọ́, a gbọ́dọ̀ tún ṣe. Alhaji Abdullahi Adelodun Salaty ni. Inú ẹni tí wàá fẹ́ràn èèyàn tí ó fẹ́ lè yọ ojú rẹ̀ léèyàn lọ́wọ́ ni Alhaji Abdullahi Adelodun Salaty wà. Mo lè sọ yìí fún yín authoritatively. Sometimes in 1994, and I was transferred from Port Harcourt to the largest office of Industrial Training Fund, ITF. I was a director with the Industrial Training Fund before I came down here and take all the other mantles that are already announced. Alhaji Abdullahi Adelodun Salaty, òun ló gbà mí lálejò l'Ékòó, now transferred to Lagos. He will always be there with me, nílé mi, giving me encouragement. Wọ́n á discuss pé àwọn èèyàn bí èèyàn, àwọn ẹni ńláńlá, Ọlọ́run ni wọ́n máa rìn sọ́dọ̀ ẹ̀kọ́ máa bá sí. Without being very immodest, bàbá wa Ọbásanjọ́, ó wà nínú àwọn tí ń náwó sí Alhaji wa Abdullahi Adelodun Salaty. Ọ̀rẹ́ bàbá wa Ọbásanjọ́ tó jẹ́ a very, very big motor dealer, close friend of Ọbásanjọ́, was the connection between the two of them. And àwọn ọ̀dọ́ ìpọ̀ àtọ̀dọ̀ Abdullahi Adelodun Salaty fún gbogbo àwọn èèyàn tó wá di pé gbogbo kálukú wọ́n mọ̀ trúpù lọ sọ́dọ̀ rẹ̀ ní kálukú ń lọ lọ́hùn, kálukú ń bọ̀ ní, kálukú ń lọ lọ́hùn, kálukú ń bọ̀ lọ́hùn, kálukú ń bọ̀ ń bí, kálukú ń yọ lọ́hùn. Gbogbo ìgbà tó bá wọ̀lú yìí tí í ṣe Ìlọrin, ẹ wá wòye àwọn èèyàn. Ọ̀rẹ́ yìí wá pọ̀ ọlọ́rẹ́ ni. Ẹ̀yin àfáà táyé sí o, owó lẹ̀ ń wá o. Mọ́tò ńlá lẹ fẹ́ gùn o. Jíìpù ńlá lẹ fẹ́ gùn o. Ọ̀rẹ́ mi Abdullahi Adelodun Salaty kò lé gbogbo ń tọ́jọ́ báwọn o. Gbogbo ń tọ́ bá ní ń tọrọ kọ́ bọ̀. Ibi ń ṣe àǹfààní fáwọn èèyàn ni o. Wọ́n bá wọ̀ lọ́rin, Ọlọ́run ló mọ iye àwọn èèyàn tí yóò rí oore àánú lára rẹ̀, oore ìkẹ́, oore ìdùnnú, tí wọ́n mọ̀ ṣàdúrà pé Ọlọ́run má jẹ́ kí àfóò tún tètè padà wá. Wọ́n bá fẹ́ gbalé sí Lẹ́kí l'Ékòó yóò gbà, kò lóhùn wá ń bẹ̀. Wọ́n bá fẹ́ gbalẹ̀ sí Victoria Land wọ́n fún, kò lóhùn wá ń bẹ̀. Ẹni wọ́n bá fẹ́ bá mi jiyàn eléyìí, ẹni kó yọjú sí mi, torí mo wà privileged, well privileged to be with him always, and he also be at my house Àtọ́gbà. Ó tó di pé mo move lọ sí Alágbolé. Alhaji Abdullahi Adelodun Salaty of blessed memory is a man to behold in all respects. Is a man to behold in all respects.
May Allah subhanahu wa ta'ala, grant his soul eternal rest. May he be granted Al-Jannah Firdaus. Allahumma salli ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Allahumma salli ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Allahumma salli ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin. Walhamdulillahi rabbil alamin. Jazakumullahu khairan.